السحابة تفضل سريع. وكلم بالدجى موسى كلاما ثم ألامه الخطابا ويا من رد يوسف بعد بعدي وكان أبويا تحب تحبه ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة والكتابة فقربه وسماه حبيبا وأعتق من شفاعته رقابا لك الفضل المبين على عطائه منعت به وضعفت ثوابا. gbogbo àwọn àlùmọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá wà níbi ìjókòó àlùbáríkà yìí ní ìrọ̀lẹ́ yìí. Ẹ dákun gbogbo ẹni tí ó bá gbọ́ nǹkan tí mo ń wí yìí kó pé bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. arrahmanir rahim. maliki yawmiddin. maliki yawmiddin. allahumma salli. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. ìjókòó wa níbí ní ìrọ̀lẹ́ yìí bí àwa ọkùnrin ò bá ní bínú ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ìyá wa pé Allahu akbar, àwọn náà ni wọ́n bí wa. Bí ìjókòó bá rí báyìí láyé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ọ̀dọ̀ obìnrin náà lànábì ti bẹ̀rẹ̀. walau kanati nisa'u kamithli hadhihi Allahu akbar. lafudilati nisa'u ala rijali lafudilati nisa'u ala rijali. Gbogbo àlùbáríkà tó pọ̀ láyé tá wà yìí kò wá láti ibìkan àtọ̀dọ̀ obìnrin náà ló ti wá. walau kanati nisa'u kamithli hadhihi lafudilati nisa'u ala rijali lafudilati nisa'u ala rijali. Àwọn tó dàbí irú yín bá ti jókòó wájú Ànábì Muhammad náà ni. sallallahu alayhi wa sallam. Ẹ dákun mo fẹ́ kẹ́ mọ ìyà ara yín púpọ̀ lọ́jọ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. Àtúnrẹ́ ni tí ń sọ̀rọ̀. ولو كانت النساء كمثل هذه لفضلت النساء على الرجال لفضلت النساء على الرجال. Tó bá ṣe pé irú yín náà ló ṣẹ́kù láyé olùbáyé ti dàrú tó bísì tó yìí náà kẹtún aráyè pé wọ́n pè yín sí tọ́lọ́hun kẹsì dáhùn. Èyí tí ó máa dùn máwọn ìyá wa tán jòkó lẹ́yìn tán bí wa ni pé lẹ́yìn ìgbà táwọn bá lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gùn láyé àsáwọn lẹ́yìn ìfẹ̀yìn lẹ̀ fún. ولو كانت النساء كمثل هذه لفضلت النساء على الرجال لفضلت النساء على الرجال. Níjọ́ ohun tá wà nílé kéwú tán bá ní wọ́n fẹ́ fún obìnrin, wọ́n fẹ́ fún yẹn ní àwọ́dù tó jóbìnrin, àwọn arúgbó ní máa jáde. Wọ́n ní wọ́n ti ń sin lọ́hun bọ̀ ti pẹ́. Àwọn làá máa bá mọ́sálásí lásùbà, àwọn náà máa gbá mọ́sálásí lásùbà. Láwá ní káfò oyè. Wọ́n wá gbogbo àwọn tí wọ́n ti ń pè ní لفضلت النساء على الرجال لفضلت النساء على الرجال. Ọdún tí ń ṣẹlẹ̀ ń bí nírọ̀lẹ́ yìí kò fún wa ní ìtumọ̀ méjì padà pé Ìsìláàmù lọ́la. Inshallah. Ọba tó ṣẹ̀yìn náà ní fàárí Islam. Òní ni Sátọ̀dé òde pọ̀ nígboro tó ṣe pé bẹ̀lẹ̀ bá wà
àmì ẹ fi bẹ́ẹ̀lẹ̀ wá jókòó ti Islam ó yẹ ká mọ yìí púpọ̀. لفضلت mo fi النساء kọ́ sí Ànábì Muhammad صلى الله عليه وسلم. a ní sayyidatu sadat tó bá fẹ́ kí àwọn èèyàn ẹ̀yin obìnrin náà ní kọ́kọ́ kí. ẹ̀yin ìyá wa a bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. الحمد لله. èyí tí máa dùn mọ́ inú àdúrà náà ni pé gbogbo ntọ́lọ̀ ń fún yín láwọn ọmọ kó ṣe wọ́n lálùbáríkà jálẹ̀. آمين gbogbo ìgbà tẹ́ bá máa sinmi ọlọ́mọdé ṣe wàhálà. آمين. bàbá wa fadilatu sheikh Isa Ayub أدام الله حياته ẹ وأبصر dákun الله ورعاه. ẹ tún máa ń wí lẹ́ẹ̀kan sí i. أدام الله حياته وأبصر الله ورعاه. tí wọ́n bá béèrè pé ń bo nílé kejì wọn ọ̀dọ̀ bàbá wa Alhaji Àgbà ni. إن شاء الله. kódà yẹ̀pẹ̀ lé bàbá dá wọn mà. ألا أيها الأحباب والنسب من أنا ولولاك ما للدين معلل أسابلي ولولاك ما للدين معلل أسابلي ẹ dákun wa ti lọ ayé kan débi pé tó bá wọ kálukọ́ máa ṣe. وشكري دعوة الخفاء. تأتي تربي للشيخ دائما على جودي دوما علي كوابلي. alọ ayé débi pé tó bá wọ kálukọ́ máa ṣe. àmọ́ kò sí tẹ́yìn oṣù tí ò ní lábọ̀. لا إله إلا الله. bàbá fadilatu sheikh Isa Ayub yẹ̀pẹ̀ ilé Alhaji Àgbà dá yín mà lọ́sàn-án lóru nínú ànsá. علي كوابلي Allahu akbar. على جودي الله أكبر. دوما علي كوابلي. كرمكم الله. ẹ dákun la yarfa'u sayra al-khuyuli illa bis-sibak wa la yarfa'u qadra ar-rijalu illa al-mawaqif. wọ́n máa ní ẹ̀sìn yìí ṣe wọ́n púpọ̀ afẹ́ rẹ̀ ṣe wọ́n púpọ̀ nítọ́jú wọn ni pé òun ló mèrè ṣáájú ká tó lè dẹ́yàn máa pé èèyàn lè yàn ó dìjọ́ tó bá kọjá níbi challenges tí challenges yẹn wá gbé lọ wọ́n ní èèyàn ní lágbájá kìí sọ̀fẹ́ lè yẹn fi jẹ́ èèyàn. bàbá Fadilatu Sheikh Ayub Isa abayín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí èrè ilé Alhaji Àgbà jẹ tó bá ṣe pàdé ohun tọ́lọ́run bá yín ṣe ní kẹ́ tó kò láyé abayín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. Allahu akbar. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات. وعد الله الذين آمنوا منكم ẹ dákun ìyá wa tẹ́ wà ní gbogbo. وعملوا الصالحات Allahu akbar. لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم كما استخلف الذين من قبلكم. ní tí bàbá Alhaji Àgbà ń gba àwọn wíkán tó kò láyé bàbá Alhaji Àgbà wọ́n ní ẹ farabalẹ̀ gbogbo nǹkan ní ó padà balance. gbogbo ẹni ó ṣe wàhálà yóò padà jèrè wàhálà tó ṣe. وعد الله الذين آمنوا منكم. ẹ dákun wáàsí kan ò síbi kan ìwà táwọn náà ní wáàsí. àyà Kùránì ní tọ́lọ́ fúnránṣẹ́ sí Ànábì Muhammad. عليه وسلم. ọ̀dọ̀ ẹni tí ò tí ì bímọ. ẹ dákun ọ̀rọ̀ inú ilé ni tí mo fẹ́ sọ ń ta. níjọ́ tí ìyá tó bí mi ti sọ fún mi pé gbogbo tó máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò bá ti ṣe é múra sí kọ́ ọmọ ṣàdúrà ìṣàbùrú síbi kan tó gbẹ̀san. ẹ̀yin ìyálẹ̀ jókòó yìí kò sábúrú kan àwọn ọmọ àrètí pẹ́sàn tó tí a rẹ̀ ṣe máa lọ bẹ́ẹ̀. وعد الله الذين آمنوا àsọ́lẹ̀ منكم. Ọlọ́run tó sọ fún Ànábì Muhammad. الله عليه وسلم. وعد الله الذين آمنوا منكم ó mọ̀ pé àwọn afọlọ́sọ wà ń jòkó bá wàhálà rẹ̀ pọ̀ mi kéwù. وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم. wáàsí tèmi ìdákúrekú ni àwọn wáàsí gan lójòkó yìí.
alladhina amanu minkum wa amilu salihat ẹ̀yin dákun ìyá wa ilẹ̀ ni wá sí yìí ọlọ́run èé pidán kò sí dán pípa náà ọ̀rọ̀ ọlọ́run àwọn alágo méjì ọ̀sán ọkàn wa dúdú lógiri abábára lóru ọlọ́run èé ṣe bẹ́ẹ̀ a máa sọ níwàásí àwọn ẹlẹ́jọ́ méjì tán wá sọ́dọ̀ Ànábì Dáúdù alayhi salatu wassalam ẹ dákun tá a fi ń ṣe léyìí ni pé kò sábò sínú ọ̀rọ̀ ọlọ́run afáwa lisanu sheikh èyí tí wọ́n mọ̀ wá mọ̀ náà ni pé àwọn ọmọ àfáà mọ́ ní àmìlà sọ́ọ̀lẹ̀ ha ní lọ ó sì tẹ́wa lọ́rùn bẹ́ẹ̀ bàbá ò ní àyà kan tán fi bẹ̀rẹ̀ wá sí tán fi kó láyé jùmọ́ ní àmìlà sọ́ọ̀lẹ̀ ha ń fà li nafsihi ومن أساء فعليه gbogbo ẹni ọba ṣe dáadáa ربك بظلام للعبيد. ẹ dákun Suratu Nur lọ́wà wa'adallahu alladhina amanu minkum wa amilu salihat ọlọ́ni mo ti ṣàdéhùn alladhina amanu minkum tí wọ́n nígbàgbọ́ sí mi ọlọ́run ọwá ní wa amilu salihat tán wọ́n ń ṣe dáadáa لا يستخلفنهم في الأرض. yóò bá ní bí yàn bá tẹnu mọ́rọ̀ nínú kọ́ máa dùn náà àbí kó máa dùn àbí kó máa dùn máyà alladhina amanu minkum wa amilu salihati tí ń bẹ nínú Al-Qur'ani Ọlọ́run nìkan lọ́mọ yìí ẹ̀ tọ́lọ̀ ń wí wọ́n tó nígbàgbọ́ sọ́lọ́run tó sì ń ṣe dáadáa bàbá wa béèrè pé kí wọ́n ń pè ní dáadáa kò sẹ́nìkan tí ọmọ tán ń pè dáadáa bàbá fẹ́ tan ara lóko gbogbo ibi tí wọ́n ti báyàn tó ní ẹ̀kú ṣẹ́ Ọlọ́run ó fún yín ládàá ibi tí wọ́n ti báyàn pẹ́ ní abántorí Ọlọ́run ẹ̀sìn ní mùsùlùmí ìwọ̀nà Ọlọ́run La ilaha illallah. bẹ́ẹ̀ni kan bá lọ́wọ́ ọmọ tán ń pè ní dáadáa láyé irọ́ ló ń tọ̀ ń pa kódà tí a ń pè ní domir conscience bí yàn bá ti ń ṣe tí ọ̀dà bẹ́ẹ̀ yóò máa ṣe pọkán ò ní lálàáfíà máa ń bí ọwà ẹ dákun àlùmọ́ Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. ọ̀sẹ́ni tí ó mọ̀ pé máúlídì là ń ṣe Sallallahu alayhi wa sallam. káwá béèrè ẹni tá à ń ṣe máúlídì rẹ̀ ìjọ́ wo ló ti kú láyé ìyẹn Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. kódà ìjírà rẹ̀ tó kù ní Mákà lọ Mádínà ó di 1445 years. ولد الهدى فالكائنات ضياء Allahu Akbar. وفم السماء تبسم وثناء. Ànábì kú ní Mákà lọ Mádínà Sallallahu alayhi wa sallam. ó ti di 1445 years. ẹ wá wò ó ṣe ìrìn àjò kú ní Mákà lọ sí Mádínà ó di 1445 years. ó sì lò 63 years láyé káwá ní Ànábì tó ti lọ́hun àwọn èèyàn sí Yorùbá Ànábì Sallallahu alayhi wa sallam. láwá ń ṣe máúlùdì rẹ̀ títí dòní báwa náà bá tún wá kò láyé tọ́lọ̀ bá láyé yọ ọmọ abẹ̀ wọ́n tún máa ṣe máúlùdì Ànábì Muhammad lọ ولد الهدى والكائنات ضياء Allahu Akbar. وفم السماء تبسم وثناء. káwá mú wà kánú wà tá Ànábì ní Sallallahu alayhi wa sallam. bàbá Fadilatu Sheikh Ayo ìwà kan péré nù wà Ànábì tó bá ṣe kóhun lọ́bọ̀ wà lára wa ìyòní mọ jí ayé bí àti jáyè kí n tún kó lé nìsín ni wọ́n sọ pé ní àpò ráìsì ti di 60,000 naira àpò ráìsì mo wà lóòtẹ́lì kan ní Èkó níjẹta wọ́n ń pè ní Marriott Hotel one of the biggest hotel in Nigeria ni Marriott yes àwọn èèyàn ti ń mérí worldwide ni ó wà ní Dubai mo sùn bẹ̀ náà rí ó wà ní Saudi ó wà ní Qatar ó wà lẹ́kọ̀ọ́ náà Marriott Hotel ní airport road ló wà mo wá ní mo fẹ́ jẹ ráìsì lálẹ́ mo wá pè wọ́n ní kitchen pé can I get rice from the kitchen ọmọ yẹn wá ní àbí mo ní ráìsì náà ni mo wí ó ní ráìsì ọ̀gá ó ní spaghetti ló kù táwọn ń sè nísìnyí. لقد من الله على المؤمنين إذ بعث بهم رسولا kò sí nǹkan tí أنفسهم. ìkẹyọ̀ kan tá Ànábì ní tá ní jẹ wálé yà láyé lónìí òun náà là ń nú Ọlọ́run ròyìn ẹ̀ débi pé azizun alayhi ma antum. لقد جاءكم رسول من أنفسكم àwọn olórí wọ̀ láàánú mọ́
Azizun alayhi ma anittum. àwa tá à ń ṣe ní kóòtù àwa rí i pé àwọn ọkùnrin náà tiẹ̀ láàánú obìnrin mọ́ wọn aláwọ̀ obìnrin wò àbí kí yóò ṣe wọ́n bọ́ṣẹ tí ṣojú. Laqad ja'akum rasulun min anfusikum. ẹ̀rọ ọlọ́run kan sọ fún mi lánàá kí wọ́n ti àti lò ó kan débi pé èpo ẹ̀gẹ́ tá a máa dà fáwọn ẹran àwọn yẹn sì ń lọ wọ́n sì ń rò lọ́kàlù báyìí. Azizun La ilaha alayhi illallah. ma La ilaha illallah. anittum. Harisun alaykum bil mu'minina ra'ufur rahim. والله العظيم والله العظيم أتحسبونه هينا وهو عند الله عظيم. ó dàbí ọ̀rọ̀ ẹni ni ọ̀rọ̀ tó yẹ kí yóò sunkún sí ni àwọn èèyàn ti ń kú nàìjíríà ní ìsìn tí wọ́n béèrè pé kí ló pa tó lè bí ló pa yàn ní nàìjíríà táwa yìí. Laqad ja'akum rasulun bá a bá ń ṣe mọ́rídà lẹ́bi ẹja mú àkàn péré nínú wà lẹ́bi Muhammad òun náà ni àánú. Azizun alayhi ma afa ń bọ̀ wá kọ́dọ̀ obìnrin ṣe mistake tí wọ́n lọ́ọ̀fù kí lára ọkùnrin pé mo ń wá máa tó love mi ni I want to be loved. love ọ̀ràn kankan mọ́ nísìn gbogbo love tó bá wà tí ò bá ṣàánú àánú ju love lọ. àánú ní máa jẹ́ èèyàn rántí pé ọ̀dọ̀ àwọn òbí kan ni mo mọ̀ sí mọ́mọ́ yìí kò yẹ kí n fìyà jẹ o. kì í ṣe love. وإذا رحمت فأنت أم أو أبو عزان في الدنيا أم رحماء. ẹ dákun àlùmọ́ ànábì Muhammad الله عليه وسلم. àwọn olórí wa níbo làánú wà mọ́ báyìí. kán fìyàn ní mínísítà láàrin oṣù mẹ́rin Nigerian money wá dàbí ìgbà tá à ń ṣe omi ẹ̀rọ lẹ̀ báyìí. Wallahi la'azim wallahi la'azim ọ̀rẹ́ wa kan wà l'Abuja ní máa ń sọ ni pé ẹ má ṣàdúró fún mi mọ́ kí n ságun ọ̀rẹ́ mi kí n sì lálàáfíà. وإذا ń bọ̀ àfáà kí ni ṣe tó ń fẹ́ràn kí ó wáyé àwọn oníkíwú lọ́wọ́ àdùnkù yìí. jẹ́ ìsàlàyé kó yáwọn yẹn ní. gbogbo nùsùsù náà láàfọ́ ilé àfáà fọ́nà sọ nìkan ò lè ké tán ó kún bẹ̀ bá mú. ó ní má tọrọ owó mọ́ àfàláfíà tẹ̀mí gbogbo mo wá wò pé tí pàánù lè tí wá sí ń jó lọ ni tẹ́lómi ó jí láàárọ̀ pé tọ́ ajẹtàárọ̀ ìdè kí láìjẹ lọ́sàn kí láìjẹ lálẹ́ ọlọ́nìkan lọ́mà. Nàìjíríà tá a jọ ń gbé wallahi lazim ẹlòmíì ti fọwọ́ kan Nigerian currency gbẹ̀yìn nísìn yóò lè lọ́dún márùn-ún wọ́n fẹ́ má dá Nigerian currency mọ̀mọ́ pé dollars làwọn èèyàn náà sí tọ́bọ̀ wá ṣe pọ́ kárí ni ṣe bá mọ̀ ṣàdúrà fún wọn ni. walakin nahnu nabushu ala wujuhi qaumin wa qulubuna tal'anuhum. Ànábì ní mélòó àwọn tá ń rẹ́ni sí tá ń pàdé wọn pẹ̀lú pa ń rẹ́ni tọ́kàn wá ṣe ṣépèlé wọn. ṣé bá ṣe máa lọ lọ ní indama hadha wa lam yahdusu lahu ghiyarun. لم يبك ميت ولم يفرح بمولود. tí bá ń lọ báyìí tí ò sí yí padà. هذا الزمان الذي كنا نعاشره في قول كعب وفي قول ابن مسعود. indama hadha ولم يحدث له غير. لم يبك ميت ولم يفرح بمولود. sálárì ọ̀wá tọ́wọ̀ èèyàn náà má ìjọba ò increase sálárì gbogbo tààrà sí wọn. mo wá lọ fi sídìí àwọn ọmọ jò ní gbàtọ́mọ̀ mi wá kí mi àwọn ọmọ tí ma wà pẹ̀lú ẹ̀ tí wọ́n gbé ráìsì tájọ mọ́ jẹun mo wá béèrè wọn àwọn ọmọ lágbájá ń kọ́ àwọn tí wọ́n withdraw wọn kò school. The whole professor ní Nàìjíríà kò lè fọmọ sí private school the whole professor. Experience ni mo fi sọ léyìí mo wá wà ní US alábọ́nà sọ ibi mo dé sí professor ló ní létà wí 3-story building ó tún wá ní basement àjálẹ̀ ibẹ̀ náà fi mí sí kò sí tí ò sí ń bẹ̀. Ìwọ́n bá sáwàdà pé ilé ìwá tó èlò nígbà tí ó dáhùn tó sọ ní dọ́là ìwọ́n lọ bí 360 million naira 360 million ní Nigeria money ní professor fi ra lé nílùú èbó.
àwọn professor tí wọ́n ń béèrè pé a fẹ́ jáde lónìí kò sówó epo tá a fẹ́ra mọ́ táfọ̀ ọmọ dákun yín bá fà ara tó lọ fẹ́ parẹ́ pọ̀ ló kéwú síwájú. ó ń dùn mí ara ń kan mí nì níjọ́ tí èèyàn bá ti ń jáde tó ṣe pé ìdùnnú ní gbá jáde ìdùnnú ní bá wọlé ó ń tọ̀ wọ́n yẹ ṣe èèyàn rẹ̀ ní Nàìjíríà táwa yìí ẹ wo gbogbo ayé ti di alubára ẹ wo báwọn yẹn ṣe ń ju ọmọlúwàbí nù látàrí tí wọ́n fẹ́ jẹ Nàìjíríà wá ń jí kọ̀ wá sí new innovation pé ká ronú nǹkan kan kọjá pé kí là á jẹ nítorí wà Nàìjíríà nísìnyí ẹ wo bí àwọn àmì ní China ní Germany ní bọ́n ṣe ń ronú oríṣiríṣi nǹkan nígbà tí ebi yóò wà lára nǹkan mi ó tún wá wà mẹ́ẹ̀ kò sí kò wá sí innovation kan fún Nàìjíríà mọ́ nísìn kọjá ìrònú pé àníkásárì ń tàjẹ́ ń dá màhádá tí máa ń lọ báyìí wà lámúyà àdúsílà ó gíyàrùn táyì padà bá لم يبك ميت ولم يفرح بمولود. ẹnì kan kú láàrin wa a sì sọ pọ́lọ́wọ́ adúpẹ́ ìta máa kún jẹ eléyìí tó ti kó ń bẹ̀ yóò tó wá jẹ wọ́n sì bímọ a máa wọ́n pé kí eléyìí tó wá sí láyé lẹ́sìn oúnjẹ tí ò tó wá jẹ òun kí ni tó kú ló tó wá sí láyé lẹ́sìn ẹ dákun ẹjẹ́ aláàánú ara wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.